ẹ káàsán ẹ káalẹ́ gbogbo ọmọ Yorùbá pátápátá gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí ẹ jọ̀ọ́ mo fẹ́ kí gbogbo wa ká farabalẹ̀ ká gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ ẹni tó bá ní làákàyè nìkan lọ̀rọ̀ yìí lè yé o ṣùgbọ́n ẹni tí ò bá ní làákàyè tó jẹ́ pé làákàyè ẹ̀ dorí kodò wọ́n ń ronú fún ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kò ní yé arákùnrin tí wọ́n ń pè ní Àmọ̀tẹ́kùn Oòduà blọ́gà ìlú Ògbómọ̀ṣọ́ ni ara àwọn olóríkórí tí wọ́n sowọ́ papọ̀ pẹ̀lú tọ́lẹ́ẹ̀tì ilé Ayílára tí wọ́n bẹ̀rẹ̀ sí yẹ̀yẹ́ ọba wọn gbà tọ́ba wọn dénú tó ń fọba wọn wọ́lẹ̀ lórí ayélujára náà nísìn a gbà pé àtọ̀tún o àtòsí gbogbo ẹ̀ ń hó gùdùgùdùgùdù ó ń hó ṣùkùṣùkù láti bí oṣù méjì kan mẹ́ta kan nílẹ̀ yìí a wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní jíjí tèmi jí lénìí inú ayọ̀ ni mo jí sí Ọlọ́run ò jẹ́ kí n rí ìbànújẹ́ kankan nínú nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn bàbá wa méjèèjì yìí mi ò tiẹ̀ observe anything I don't want to observe anything I'm just happy seeing the two of them together I'm just happy I'm the happiest person on the earth today for seeing the both of them talking being together you know all this stuff but síbẹ̀síbẹ̀ ẹ̀yin olórí burúkú ọmọ ìrankíran kan ẹ̀yin ọmọ atoko wá balẹ̀ jẹ́ ẹ̀yin ọmọ tíyàn kankan ò bí tí ìran yín ò jọba tẹ́ ẹ̀ wá láti ìdílé ọba tẹ́ ẹ jẹ́ pé olórí burúkú ọmọ nìyín ẹ tún lọ mú ibi tí bàbá wa oonirisa tí wọ́n ti pàṣẹ máìkì sí aláàfin Ọ̀yọ́ pé káláàfin Ọ̀yọ́ àwọn náà pé aláàfin o pé káláàfin gò káwọn náà wá sọ̀rọ̀ o tán gbé máìkì lé wọn lọ́wọ́ now àwárí lára àwọn olórí burúkú ọmọ kan nínú yín wọ́n bẹ̀rẹ̀ sí kọ sí comment section Ọọ̀ni ẹnu ẹ̀rùn ni bàbá yín ṣe fáńkáṣífù bo máìkì wọ́n bẹ̀rẹ̀ sí sọ kátikàtí tó bá wọn lẹ́nu mu ǹjẹ́ ẹ mọ̀ pé nǹkan tẹ́ bẹ̀rẹ̀ yìí tí n bá ṣe analysis nǹkan tí bàbá yín ṣe tí bàbá wa aláàfin Ọ̀yọ́ ṣe ń bẹ̀ yẹn ẹ ní like analysis yẹn rárá bọ̀tà ní kẹ́ ẹ jẹ́ kó gun omi ẹ jẹ́ ká gbà láfíà láyè káwọn bàbá yìí lè fọkàn balẹ̀ ọba ló jẹ kò dáràn ó jọba nìyẹn ẹ jẹ́ kó fọkàn balẹ̀ kó ṣe papọ̀ pẹ̀lú àwọn tó wà ń bẹ̀ kí wọ́n lè fi òun náà mọ̀nà kó náà lè mọ bó ṣe máa tẹ gbogbo ẹ̀ kí ló ń ṣẹ̀yìn olórí burúkú ìtẹ́ ẹ̀ lọ́pọlọ tẹ́ ẹ̀ kàn rò pé kẹ́ ẹ tan kámẹ́rà kẹ́ ẹ tan ring light kẹ́ ẹ máa wó ṣùkùṣùkù bí ẹ̀wà alágbàdo lórí social media nìkan ló yẹ yín wó ṣùkùṣùkù tá a bá wó ṣùkùṣùkù pẹ̀lú yín ní láìkẹ́ kí ló dé ọmọ Ilé Ifẹ̀ lèmi ọmọ Ilé Ifẹ̀ ni mí mo dẹ̀ tún lọ́mọ lọ́yọ̀ọ́ mo tún jẹ́yàwó Ọ̀yọ́ kí ló ń ṣe yín tẹ̀ ń ṣe bí ẹranko ẹ̀yin ọmọ atoko wá balẹ̀ jẹ́ yìí lè ro lórí ire ọmọ Ọ̀yọ́ kankan kó máa sọ̀rọ̀ sọ́ba ní lórí ayélujára lè rí ọmọ Ọ̀yọ́ àwọn ẹbí ọkọ tèmi ọmọ Ọ̀yọ́ ni wọ́n dẹ̀ lè rí ṣẹ́rù Sanyẹ̀rì àbí Kamilu Kampo àwọn tán ń ṣe rere nú ayé àwọn tán mọ iyì ọba tán mọ iyì pé kéèyàn jẹ́ nǹkan tán mọ pé kéèyàn tó gòkè ó ní àkàsọ̀ tí ó gùn kó tó débẹ̀ tán mọ iyì ọlá tán mọ nǹkan tó jẹ́ pé struggle nìyẹn fi ń wọnú ògo lọ lè ríru àwọn yẹn o gbogbo àwọn olóríire àwọn ọmọ Ọ̀yọ́ nìyẹn wọ́n pọ̀ bẹ́ẹ̀ o lè ríru wọn lórí ayélujára kí wọ́n máa wó kọ́ máa bú ọba láyé ńgbà tán ní kàríà tí wọ́n fẹ́ protect ṣùgbọ́n ẹni tí ò ní nǹkan tó fẹ́ sọnù tó jẹ́ pé ayé gan ò ní ìtumọ̀ sí ó kàn wá nú ayé kó kàn rò pé kóun tan ring light kóun máa sọ̀rọ̀ ní kí ló ń ṣe yín ẹ̀yin àwọn àgbààgbà Ọ̀yọ́ tó bá wà lọ́yọ̀ọ́ tó jẹ́ pé wọ́n sì kú lọ́yọ̀ọ́ tẹ́ ẹ sì lè bá wọn èrè pé tán pariwo lórí ayélujára yìí sọ̀rọ̀ ẹ pé wọ́n sínú ilé ọmọ Ọ̀yọ́ group gbogbo ìkọkúkọ tó kọ sórí ayélujára lẹ́ni àtàná ni mo ti ń rí ó bẹ́tà kó stop tó o bá stop tí n bá bẹ̀rẹ̀ sí táwa náà bá bẹ̀rẹ̀ sí kọ ìkọkúkọ nobody should come to my comment section kí wọ́n máa sọ fún mi pé ẹ jẹ́ kó gun ó sinmi a ní ká ẹ jẹ́ kó gun ó mí ṣó lórí burúkú nìyí ni ẹ gbà láfíà láyè náà kí ló dé àbí kí lẹ fẹ́ jẹ lérè ń bẹ̀ kábà méjì máa jà kán máa níkùn sínú ara wọn kí lèrè yín kí ni géènì yín ju pé ẹ fi ń mẹ́kẹ̀ owó lórí social media lọ mi ò gbà kọ́bọ̀ lórí ayélujára mi ò fi social media jẹun YouTube mi gan jẹ́ mo kàn ń post nǹkan síbẹ̀ níjọ́ tó bá wù mí ni ó dẹ̀ wà monetize mi ò focus on it because kò ń ṣe priority kì í ṣe nǹkan tí mo fi ń jẹun sórí yín ti yí ni dẹ̀ wà miss of tẹ́ máa fi jẹun
ẹ wọ́n náà mí tẹ́ máa fi máa jẹun náà nígbà tẹ́ bá dà ní àwọn ọba méjì ìlú tẹ́ pé àwọn ọba méjèèjì yìí tàdé ń wù lókè ni wọ́n òkè olórí ládéládé méjì tá a máa ń gbé gẹ̀gẹ̀ ni wọ́n òkè nígbà tẹ́ bá wá yẹ̀yẹ́ àpèrè yẹn táwọn ọ̀tá bá wá dé báwo lẹ ti fẹ́ ṣe àwọn ó ti ń wà pòlítíkù àwọn olóṣèlú máa tọwọ́ bọ̀ á di wípé àwọn kan ní fáṣọ àwọn kan ní fáṣọ àwọn kan ogun wà lọ́tún ogun wà lósì rí níwùsì gbogbo Boko Haram gbé rí níwùsì gbogbo bí wọ́n ṣe ń ṣe peace deal pẹ̀lú àwọn bandits tó jẹ́ pé tẹ̀yìn bá dẹ̀ jáde pé fẹ́ ṣe protest lásán gbogbo ọlọ́pàá tó wà ní gbogbo station ilé ayé náà máa kó jáde láti wá pa yín láti lé yín wọlé ìlú ò fararọ àìmọye ìlú náà ti ń tú genocide ń lọ underground ni wọ́n ń pa àwọn èèyàn wa wọ́n ń pa wọ́n rí gbogbo yẹn kẹ́ ẹ sọ̀rọ̀ lé lórí àwọn news pọ̀ lóríṣiríṣi tẹ́ ẹ lè sọ̀rọ̀ lé lórí for cry out loud let the peace reign leave the kings alone leave them alone. Let me add this to it after tí mo sọ fídíò yìí ṣé àmọ́ ká ti ń ṣe àlọ́ báyìí nísìn à ń ṣàlọ́ fún yín tẹ́ ẹ bá continue nǹkan tẹ́ ẹ ń ṣe yẹn ó máa bútà gan because nínú patí tẹ̀yìn yọ fídíò kan tẹ́ ẹ ń ṣe dáadáa yìí tí n bá yọ fídíò fún yín máa yọ fídíò 10 tí màá dẹ̀ ṣe analysis ẹ̀ tó máa gbá ski sórí yín ti dàrú ni fídíò 10 tí n bá píkì gbogbo fídíò yẹn gbogbo fídíò tẹ kó síta tí n bá píkì ẹ̀rẹ́yọ kọ̀ọ̀kan tí mo ṣe analysis ẹ̀ ojú àti yìí kúrò lórí social media ni aláàfin gan a máa blame ara wọn pé kí làwọn lọ pàtì yẹn fún ẹ ṣọ́ra yín ẹ jẹ́ kí peace reign ẹ fi àwọn ọba yìí sílẹ̀ ẹ ń ṣọmọ ilé ọba ọmọ ọba lèmi ọmọ ọba òun jagun bí ẹrú òun ni gbogbo ìta ń sọ pé kọ́ ẹ má ba orí àpèrè jẹ́ kẹ́ ẹ má tàkà sáwọn orí àpèrè wa yẹn ló jẹ́ ká máa sọ̀rọ̀ ẹ ṣọ́ra yín o ọmọlúwàbí ni wá to the core but tí ẹ bá tún make anything tẹ́ ẹ tún sọ ìsọkúsọ nípa oonirisa mi ní wéṣùgbẹ̀gbà tí máa fi bẹ̀rẹ̀ sí ṣe analysis máa dẹ̀ ṣe analysis yẹn ẹ̀yin gan ẹ lanu pé kẹ́ ẹ bá ti mọ̀ láyé yín kẹ́ ẹ má dán kọ́tẹ́ dán igbó kí ló ń ṣe yín ẹ̀rù pé ẹ̀yin nìkan lẹ mọ̀rọ̀ sọ ni everybody ló mọ̀rọ̀ sọ ẹ jẹ́ káwọn. látòrí Ọ̀yọ́ group legacy Ọ̀yọ́ legacy ìkànnì ọgbọ́n àti gbogbo yín ẹ ṣọ́ra yín